Màmá Fásọyìn ti sọ̀rọ̀ o. Màmá Fásọyìn gbajúmọ̀ olórin ẹ̀mí, màmá tọkọ ọdún lọ sópin. Màmá ti sọ̀rọ̀. Kí ni màmá wí? Kí ni màmá sọ? Ní àárọ̀ ọjọ́ ajé Monday, ọjọ́ 16 oṣù kẹta ọdún tá a wà yìí, ó ní ìròyìn jáde lórí Facebook wípé màmá Fásọyìn wọ́n ti dágbére fáyé o, wípé màmá Fásọyìn wọ́n ti lọ bí àgbáre. Ṣùgbọ́n bíi wákàtí bíi méjì mẹ́ta sí ìròyìn tó jáde ọ̀hún, ìròyìn òfégè, ìròyìn tí ò fẹsẹ̀ múlẹ̀, ó ní a rí fídíò tí màmá Fásọyìn tí wọ́n ti jáde tí wọ́n ti sọ̀rọ̀ wípé kókó lárọ tá lé o, nǹkan ò ṣe mí o, mo wà lálàáfíà, kódà mo wà láyé mo sì wà láàyè ní àlàáfíà ara. Màmá ní ìròyìn òfégè, ìròyìn irọ́, ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, ó ní ìròyìn tó ń já ìràìnràìn lórí ẹ̀rọ ayélujára Facebook wípé òun ti jáde láyé o. Ó ní irọ́ pátápátá gbà ní, ṣe bẹ́ẹ̀ rí mi bí mo ṣe ń sọ̀rọ̀, ṣe bẹ́ẹ̀ rí mi bí mo ṣe ró dẹ́dẹ́dẹ́ tí mo kàn dòdòdò, mo wà láyé o, mo wà láàyè, kódà mo tún wà lálàáfíà ara, gẹ́gẹ́ bí màmá Fásọyìn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Léyìí tó ń túmọ̀ sí wípé ìròyìn tẹ́ ẹ bá rí lórí ẹ̀rọ ayélujára wípé màmá Fásọyìn ti dágbére fáyé, ìròyìn irọ́ ni o, ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, ìròyìn èké, ìròyìn tó jẹ́ wípé kò sí òótọ́ olóòkàn ń bẹ̀ ni. Ẹ wá jẹ́ a jọ gbọ́ ohun tí màmá Fásọyìn, màmá ọdún lọ sópin, ẹ jẹ́ a gbọ́ ohun tí wọ́n wí, ẹ jẹ́ a gbọ́ ohun tí wọ́n sọ. Great day to you, everybody. I am Mrs. D.A. Fásọyìn, Good Women Choir, CAC, Odunlosopin. I'm happy to tell you that I'm hale and hearty, and what you have seen on Facebook is fake. And I know that I will finish strong and empty with supernatural sound health. And I will go to my fathers in peace, not in sickness, not in pain, and I will die at a good old age, just like my father Abraham. Thank you very much. Thank you for your love. Bye. Mo lérò pé yìí náà ti gbọ́rọ̀ tí màmá sọ. Màmá Fásọyìn, màmá ọdún lọ sópin, ẹ ti gbọ́. Ẹ wá jẹ́ ká pín, ẹ jẹ́ ká share rẹ̀ kó lè bá rìn jìnnà dáadáa, káyé lè mọ̀ wípé ìròyìn irọ́, ìròyìn òfégè, ìròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀, ó ní ìròyìn tó ń lọ lórí Facebook wípé màmá Fásọyìn ti dágbére fáyé o. Màmá Fásọyìn sì wà láyé, màmá Fásọyìn sì wà láàyè, wọ́n wà lálàáfíà ara. Kọ́bẹ̀ Èdùmàrè kó jẹ́ kí màmá túbọ̀ pẹ́ nínú ayé pẹ̀lú àlàáfíà àti ìlera pípé. Ẹ jẹ́ á pín o, ẹ jẹ́ á share rẹ̀ kó lè bá káàkiri àgbáláyé. Ẹ ṣé bẹ́ẹ̀ sí ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ sí ń gbọ́ wá lórí ìkànnì wa Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá pọ̀ mọ̀ ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di o.